A fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ni òwe tí àwọn èèyàn máa ń pa ní ọ̀nà tí kò tọ́ àti ọ̀nà tí kò bámu. Ohun tí a fẹ́ sọ lónìí, òwe tí a fẹ́ sọ ni òwe tí wọ́n máa ń pa pé ọmọ inú odó tí o máa da ọ̀rá sí. Òwe yẹn kò rí bẹ́ẹ̀. Bí wọ́n ṣe ń pa ni pé ọmọ inú odó tí o máa da ọ̀rún lá sí. Kí náà ń pè ní ọ̀rá? Ọ̀rá ni tí àwọn olóyìnbó máa ń pè ní nylon. Kí ni ọ̀rúnlá? Ilá tó ti gbẹ tí àwọn olóyìnbó, ilá ni àwọn olóyìnbó ń pè ní okra. Torí ìdí èyí, ìyàtọ̀ wà láàrin ọ̀rá àti ilá. Wọn kì í gún ọ̀rá nínú odó. Ilá ni wọ́n máa ń gún nígbà tó bá ti gbẹ tí wọ́n fẹ́ fi ṣe ọbẹ̀ tí à ń jẹ. Bí òwe yẹn ṣe rí nìyẹn. Ọmọ inú odó tí a máa da ọ̀rúnlá sí, òun ni ohun tó bá mu. Kì í ṣe ọmọ inú odó tí o máa da ọ̀rá sí. Àlàáfíà fún ọ. Ìjẹ̀bú Rẹwà.